tí àwọn gómìnà orílẹ̀-èdè yìí tí wọ́n ń gbà lóṣooṣù fún ètò ààbò èèyàn security vote ó máa ti dìjà ní ilé ìgbìmọ̀ asòfin àgbà làbújá lọ́sẹ̀ tó kọjá pẹ̀lú bí ààrẹ ilé ìgbìmọ̀ asòfin làbújá sẹ́nitọ̀ Godswill Akpabio àti ọ̀kan pàtàkì lára àwọn sẹ́nitọ̀ ilé ìgbìmọ̀ asòfin àgbà làbújá tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Bauchi Central ní ilé ìgbìmọ̀ asòfin àgbà làbújá èèyàn sẹ́nitọ̀ Abdul-Ningi bí wọ́n ṣe jọ ń fà á láàrin ara wọn lórí ọ̀rọ̀ owó oṣù táwọn gómìnà tí wọ́n ń gbà lóṣooṣù fún ètò ààbò ìtàn pè ní security vote. Bí ẹ kò bá gbàgbé ó ti pẹ́ tí ọ̀rọ̀ security vote táwọn gómìnà tó ń gbà lóṣooṣù ló ti ń di ariwo ńlá nítorí pé ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló ń sọ pé gẹ́gẹ́ bí àwọn ò ṣe mọ iye tí àwọn aṣòfin làbújá tí wọ́n ń gbà ní owó oṣù ní àwọn gómìnà ni làwọn náà da aṣọ àṣírí bo iye owó tí wọ́n ń gbà lóṣù fún ètò ààbò ìtàn pè ní security vote. Jẹ́sì máa ń jẹ́ kó di mímọ̀ pé bí owó sàárà táwọn gómìnà tí wọn kì í ná rárá tó máa ń dà sápò ara wọn ní owó security vote yìí nítorí pé kò sẹ́ni tó mọ iye kò sẹ́ni tó ń bi wọ́n ní bí wọ́n ṣe ná kọ́bọ̀ kan nínú ẹ̀. Nínú ọdún tó kọjá tí ẹni ariwo sọ nígbà tí gómìnà Adémọ́lá Adélékè tí ìpínlẹ̀ Ọ̀ṣun tóun tú àṣírí ìpè ẹgbẹ̀ta mílíọ̀nù náírà 600 mílíọ̀nù náírà ló ń gbà ní owó oṣù fún ètò ààbò èyí tó sì di ariwo ńlá tí wọ́n ló bí àwọn gómìnà ẹgbẹ́ nínú gidigidi wípé báwo ni yóò ṣe máa sọ irú ẹ̀ síta nítorí pé àwọn ò fẹ́ mọ̀ àwọn ò fẹ́ jẹ́ káwọn aráàlú mọ̀ iye tó jẹ́ àti báwọn ṣe ń ná. ṣáà lọ́sẹ̀ tó kọjá yìí ni sẹ́nitọ̀ Abdul-Ningi tí wọ́n kọ́kọ́ fún ní ìwé gbélé ìyún suspension ní ilé ìgbìmọ̀ asòfin àgbà làbújá nítorí tó tú àṣírí pé àwọn aṣòfin wọ́n fi owó kún ètò ìṣúná ìyún bọ́jẹ̀tì tí ààrẹ Bọ́lá Tinubu tó gbé wá sí ilé ìgbìmọ̀ asòfin àgbà ìyún fọ́dún tó a wà yìí. Ńṣe ni ó mà tún sọ fún gómìnà àná nípínlẹ̀ Akwa Ibom tó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà làbújá báyìí ìyún Godswill Akpabio pé àsìkò ti tó káwọn taná wá ìdí ìtàwọn gómìnà tí wọ́n fi ọ̀rọ̀ owó tí wọ́n ń gbà lóṣooṣù fún ètò ààbò ṣe. Ó ní bàbá ń gbà dúró owó bẹ́ẹ̀ kí ni nǹkan tí wọ́n ń ṣe lóṣooṣù tó wá jẹ́ pé ìjọba àpapọ̀ nìkan ni wọ́n dé ètò ààbò dá ó lásìkò tó káwọn béèrè nǹkan tó ń ṣe lọ́wọ́ àwọn gómìnà orílẹ̀-èdè Nàìjíríà. nígbà tí Godswill Akpabio ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà làbújá yóò fún lésì ó ní kí Abdul-Ningi kó lọ ní sùúrù dìgbà tóun náà yóò di gómìnà onígbà náà ni yóò tó mọ tá ń fi owó oṣù tó ń gbà fún ètò ààbò ṣe. Ó ní èèyàn kì í gbé òkèrè mọ dídùn ọbẹ̀ olódìgbà tí Abdul-Ningi náà tó bá di gómìnà ni yóò tó mọ tí wọ́n fi owó ọ̀hún ṣe. Ó ní lóòótọ́ òun gbà pé iṣẹ́ ìjọba àpapọ̀ nìkan kọ́ ní ètò ààbò. Ó ní iṣẹ́ àwọn gómìnà náà wà níbẹ̀ ṣùgbọ́n tó ní lórí ọ̀rọ̀ owó oṣù táwọn gómìnà ń gbà fún ètò ààbò ó lọ́pọ̀ iṣẹ́ làwọn gómìnà náà ń ṣe lórí ètò ààbò tí kì í ṣe pé wọ́n ń sọ sínú ìwé ìròyìn. Ó ní ṣe gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà làwọn oníwèé ìròyìn àtàwọn èèyàn ni wọ́n ń gbé síta ni. Ó lọ́pọ̀ iṣẹ́ làwọn gómìnà ń ṣe pẹ̀lú owó oṣù yìí ìyẹn owó ètò ààbò wọn tí wọn kò mọ̀ tó sì jẹ́ pé níṣe ni sẹ́nitọ̀ Godswill Akpabio tóun náà ti fìgbà kan jẹ́ gómìnà rí lórílẹ̀‐èdè yìí èló ń gbìjà àwọn ẹgbẹ́ ètí ó bí sẹ́nitọ̀ Abdul-Ningi nínú tọ́rọ̀ náà tó sì tó di wàhálà tó dariwo lórí ẹ̀rọ ayélujára nítorí pé ọ̀pọ̀ èèyàn ló ń sọ̀rọ̀ sí sẹ́nitọ̀ Godswill Akpabio pé kò yẹ kó máa gbèjà àwọn gómìnà àti pé nítorí pé òun náà ó ti fi ìgbà kan gba owó oṣù fún ètò ààbò tọ́nà nínàkúnà ló jẹ́ kí wọ́n máa sọ irú nǹkan bẹ́ẹ̀.